èèyàn ń ṣèdárò onípòkíà tilẹ̀ pòkíà ọba yísà adẹniyí olúṣọlá tó wájà. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn sọ pé eruku tó pa ọba aládé ọ̀hún kò ṣe dáadáa. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún jọ àwọn èèyàn lójú tó sì ń ṣe wọ́n ní kàyéfì ni pé kò sẹ́ni tó gbẹ́nu wọn pé àìsàn kan ṣe ọba aládé náà. Pẹ̀lú èyí ni ìròyìn ọ̀hún já lù wọ́n láyà lórí ẹ̀rọ ayélujára tó gbogbo olúkàlùkù sì ń dilẹ̀ mú wípé kí ló ṣe ọba onípòkíà, kí ló ṣe ọba olúṣọlá, kí ló ṣe ọba yísà o. Ṣùgbọ́n gbàtí òbí tó bí wákàtí kan sí méjì ó ti nǹkan wọn pé onípòkíà ilẹ̀ pòkíà ti lọ. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní àìsàn ọ̀nà ọ̀fun òun náà ló ń dun ọba aláyé náà tí kìíní ọ̀hún kò sì jẹ́ kó róúnjẹ jẹ. Ní kábíyèsí bá pàdìdé kíákíá wọ́n gba orílẹ̀-èdè Amẹ́ríkà lọ. Níbẹ̀ gan náà ni wọ́n ti ṣe iṣẹ́ abẹ ọ̀hún. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ abẹ ọ̀hún náà ìkíní ọ̀hún yíwọ́ tí ọba sì wàjà tí ọba Ìsá Adéníyì Olúṣọlá onípòkíà tilẹ̀ pòkíà dágbére fáyé. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn, àwọn òṣèré oníkálùkù gbogbo wọn ni wọ́n ń kẹ́dùn ọba tó lọ yìí. Wọ́n ní ẹni rere lọ, wọ́n ní nǹkan ńlá ní gbígbà lọ́wọ́ àwọn o. Ṣá o, ọba onípòkíà ló lọ nílẹ̀ yìí. Ọlọ́run ọba lọ kí Ọlọ́run ọba kó ṣe ikú nísìnyí fún ọba aládé náà kó sì má ṣe ní tẹ̀lé kí Ọlọ́run kó ṣàforíjì fún ọba Ìsá Olúṣọlá onípòkíà ti ilẹ̀ ìpòkíà. Ọlọ́run ọba nìkan ló mọ irú inú burúkú tó ń bí gbajúgbajà òṣèré fújì ni Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Kàfódì Tútì pẹ̀lú bí ọkùnrin náà ṣe rọ̀jò pẹ̀lú ọkùnrin kan tí a kò rójú rẹ̀ nínú fọ́nrán ọ̀hún níbi ayẹyẹ kan tí Mayegun General ti ń kọrin. Àsìkò náà ni ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó máa ń tẹ̀lé dáadáa tẹ̀ bá ń gbọ́ gàjígàjí ọkọ̀ òkú kọ́kọ́rọ́ mọ́ṣúárì òun ló ń tì òun ló ń sì gàjí ló ń bọ̀ lásìkò náà. Bẹ́ẹ̀ náà ni K1 sọ wípé ẹ má jẹ́ kó débí, ẹ má jẹ́ kó débí o, ẹ má jẹ́ kó débí, ẹ má jẹ́ kó débí. Lẹ́yìn ẹ̀ ni ọkùnrin kan wá sọ̀rọ̀ ìyẹn lápò ọ̀tún ibi tí K1 wà, ṣùgbọ́n a kò mọ ohun tí ọkùnrin náà sọ. Ṣùgbọ́n ìdáhùn tí K1 fún èpè ńlá ni Mayegun General bùjọ, ó ní kò ní dáa fún ọ. Gbogbo àwọn tó sì rí fídíò ni wọ́n sọ wípé irú ẹ̀ṣẹ̀ wo gangan ni ọkùnrin yìí ṣẹ̀ Mayegun General àti pé kí lóhun tó sọ tó bí Kàfódì Tútì nú tó fi rọ̀jò ìpìjẹ̀bú lé lórí bẹ́ẹ̀. Orin ńlá rèé o, ọmọ gbajúgbajà òṣèré tíátà Yorùbá ni ìyẹn Kàfáyátù Bísọ́lá Badmus, obìnrin arẹwà tó bímọ fún olúwayé fújì Kàfódì Tútì Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn. Ọmọ rẹ̀ Abdulmalik òun náà ló sọjọ́ bí tí kálukú sì ti ń kí pé ó kú oríire. Wọ́n ní yóò sọ̀pọ̀ ọdún láyé o. Bísọ́lá kò lè pa ìdùnnú náà mọ́ra tó fi gbé ọmọ rẹ̀ ọ̀hún sórí ẹ̀yà ayélujára tó sì ṣàdúrà fún un. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn olólùfẹ́ náà ń rọ̀jò àdúrà lé Abdulmalik lórí. Wọ́n ní ẹ̀mí rẹ̀ tó ṣe ọdún yìí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún àti pé àwọn tó bí wọn kò ní máa sàárè rẹ̀. Kò sí Bísọ́lá nìkan inú rẹ̀ dùn o, inú Wasiu Ayinde gan dùn. Òun náà sì fi àwọn ọ̀rọ̀ ìwúrí tí bàbá fi ránṣẹ́ sọ́mọ ó fi ránṣẹ́ sí Abdulmalik o. Àwa náà gbàdúrà pé kí Ọlọ́run jẹ́ kí Abdulmalik ọmọ Bísọ́lá Badmus ọmọ Wasiu Ayinde kó sọ̀pọ̀ ọdún láyé o. Wàhálà dé o, ipò gómìnà di wàhálà láàrin àwọn ọmọ Ọbásanjọ́. Ìyábọ̀ padà sí PDP láti ṣàtìlẹ́yìn fún Ládi Adébútú ní Olúgbénga àti Olújùwọ̀n náà bá sọ pé yáàyè làwọn ń bá lọ. Lásìkò tí a parí àkójọpọ̀ ìròyìn ọ̀rọ̀ òṣèlú pàápàá ọ̀rọ̀ ta ni yóò di gómìnà ìpínlẹ̀ Ògùn títí tú mọ̀lẹ́bí ààrẹ àná olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú sí wẹ́wẹ́ báyìí o pẹ̀lú bí àwọn ẹ̀rẹ́ ṣe ń pínyà lágboolé òṣèlú. Àsìkò tí wọ́n lọ yẹ kí àwọn ọmọ àgbà ẹlẹ́nu lọ́rọ̀ ilẹ̀ Nàìjíríà náà fi ìmọ̀ ṣọ̀kan láti tún di ipò agbára mú nílẹ̀ Nàìjíríà àti ìpínlẹ̀ Ògùn ni ọ̀rọ̀ bẹ́yìn yọ. Tẹ́ bá gbàgbé ní nǹkan bíi oṣù 11 sẹ́yìn ni ọ̀jọ̀gbọ́n Ìyábọ̀ Ọbásanjọ́ kéde pé òun fẹ́ di sẹ́nétọ̀ yẹn ní àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ló tún sọ wípé gómìnà gangan ló ń fẹ́ ṣe. Ṣùgbọ́n kíní ọ̀hún ò bọ́ sí lọ́wọ́, ó padà bọ́ sí ọwọ́ Yáyì. Lẹ́yìn tí èròǹgbà ẹ̀ náà kò wá sí ìmúṣẹ nígbà tí àwọn àgbààgbà ẹgbẹ́ náà ti fẹnu kò láti gbé àṣà ipò gómìnà fún sẹ́nétọ̀ Ọlámilékan Adéọlá tó pọ̀ mọ́ sí Yáyì ló mú kí ó fi ẹgbẹ́ sílẹ̀ láti padà sínú ẹgbẹ́ PDP tó wà tẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́ rẹ̀. Ìyábọ̀ Ọbásanjọ́ ti ṣàtìlẹ́yìn fún Ọ̀nàrẹ́bù Ọládépọ̀ Adébútú ìyẹn bàbá Ìjẹ̀bú táwọn tí wọ́n sì Ládò fún ipò gómìnà tó fẹ́ ṣe. Ó lè jẹ́ pé Balógun àti ẹbọra Òwu olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ bàbá obìnrin náà
kò tí ì sọ ohunkóhun lórí àtìlẹ́yìn fún ọmọ rẹ̀, ṣùgbọ́n gbogbo èèyàn ló ti fojú sọ́nà pé Ìyábọ̀ àti ẹgbẹ́ òṣèlú tó wà ní bàbá náà yóò ṣàtìlẹ́yìn fún. Ṣùgbọ́n ṣá ní sọ̀rọ̀ bẹ́yìn yọ lọ́sẹ̀ tó kọjá nígbà tí àwọn ọmọ bàbá náà, ìyẹn ọ̀mọ̀wé Olúgbénga Ọbásanjọ́ àti ọ̀gbẹ́ni Olújùwọ̀n Ọbásanjọ́ lọ ṣàbẹ̀wò sílé olùdíje sípò gómìnà ẹgbẹ́ APC, ìyẹn sẹ́nitọ̀ Ọlámilékan Adéọlá, gbogbo ayé mọ̀ sí Yayi. Lásìkò náà ni wọ́n sọ wípé kò sí ẹ̀kíní tó lè jẹ́ ẹ̀yìn Yayi làwọn wà o. Wọ́n ní Yayi ni jọ̀ọ́, àwọn náà bá sọ wípé Yayi ni jàre. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ báyìí o. Bẹ́ẹ̀ làwọn mùsùlùmí ti yarí. Wọ́n ní ẹ̀sìn mùsùlùmí òun ni Adeleke fi tú àwọn jẹ. Ó fi lù àwọn ní jìbìtì lọ́dún 2022, kò sì lè ṣẹlẹ̀ mọ́ láéláé. Àgbáríjọ àwọn alámẹ̀tọ́ nínú ẹ̀sìn mùsùlùmí àtàwọn àfáà nípínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Concerned Muslim Stakeholder and League of Afars nípínlẹ̀ Ọ̀ṣun, ni wọ́n ti sọ pé àwọn kò ní fààyè gba irú ohun tí gómìnà tó wà ní orí ipò lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn sẹ́nitọ̀ Adeleke tó ti fáwọn ọdún sẹ́yìn nítorí ìbò tó ń bọ̀ yìí, eléyìí yóò yàtọ̀. Wọ́n ní bó ti wù kí àwọn èèyàn ṣe polongo tó pẹ̀lú bí ètò ìdìbò sípò gómìnà ṣe ń kanlẹ̀kùn nípínlẹ̀ yìí, àwọn kò ní tẹ̀lé Adémọ́lá Adeleke mọ́. Wọ́n ní ṣẹ̀dá Adémọ́lá Adeleke tí orúkọ mùsùlùmí rẹ̀ ń jẹ́ Nurudeen tó wà ní orúkọ rẹ̀ lu àwọn táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ní jìbìtì, ètò ìjẹ́ kí àwọn mọ̀ pé táwọn fi rò pé ojúlówó mùsùlùmí òdodo lọkùnrin náà táwọn fi ṣàtìlẹ́yìn fún. Ààrẹ wọn ṣe Qasim Abdulrahman tó jẹ́ Mọ̀délò Markaz Asakọ̀ọ́fí nínú Ìwó níbi ìpàdé oníròyìn tí wọ́n ṣe ní ìlú Òṣogbo ni wọ́n sọ pé lẹ́yìn tí àwọn jókòó táwọn sì pe àwọn olùdíje fúnpọ̀ gómìnà wọn dáadáa, àwọn pinnu láti ṣàtìlẹ́yìn fún Aṣíwájú Múnírù Oyèbánjí láti ẹgbẹ́ inú APC. Wọ́n ní à ń bọ̀ làwọn yóò ṣe àtìlẹ́yìn fún nínú ìbò tó ń bọ̀ nínú oṣù kẹjọ yìí. Wọ́n ní kí wọ́n ké sáwọn mùsùlùmí káàkiri Ọ̀ṣun láti túyáyá dìbò fún Oyèbánjí lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Bákan náà ni akọ̀wé wọn Malam Abdulganiyu Ọláìdé Esther sọ pé mọ̀nàfíkì àdínì ni ohun tí Adeleke ṣe fáwọn lọ́dún 2022, èyí tó sì yọrí sí bí kìrìsìtẹ́nì méjì ṣe wà ní ìgbọ̀nù ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní kìrìsìtẹ́nì ní Adémọ́lá Adeleke, bẹ́ẹ̀ náà ni igbákejì rẹ̀ náà jẹ́ kìrìsìtẹ́nì, ṣùgbọ́n ní lásìkò yìí o, àwọn ò ní jẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ mọ́. Wọ́n ní jìbìtì pọ́nbélé òun ni Adémọ́lá Adeleke lù fáwọn lọ́dún 2022. Oríire ńlá kan rèé o. Oríire ńlá ní fún gbogbo àwọn ọmọ ìjọ Ire Evangelical Lutheran Church tó wà ní Òkè Àfá nígbà tó dásílẹ̀ ìjọ náà Primate Babátúndé Elijah Ayọ̀délé, ẹni táwọn ọ̀ràn tí wọ́n máa ń pè ní Ayọ̀délé ṣe ohun bẹ̀bẹ̀ wo ló ṣe o. Ohun tó ṣe náà ni pé ṣe ló gbé mọ́tò bọ̀gìnì fún àwọn ọmọ ìjọ rẹ̀ kan, bẹ́ẹ̀ ló tún gbé ilé nítorí pé wọ́n ti parí ẹ̀ pátápátá, ó gbé fún àwọn ọmọ ìjọ náà. Ṣe ni gbogbo wọn ń dùn tí wọ́n sọ pé èyí tí Ayọ̀délé ṣe yìí, wọ́n ní òun gan ni wọ́n ń pè ní ẹni tí Ọlọ́run rán, nítorí pé mọ́tò tí àwọn kò rò pé àwọn lè rówó rà, òun náà ni òjíṣẹ́ Ọlọ́run alààyè tí wọ́n pè ní Babátúndé yìí ṣe fáwọn. Wọ́n ní títí láé làwọn yóò máa dúpẹ́ lọ́wọ́ Primate Babátúndé Elijah Ayọ̀délé, nítorí pé ètò ṣe yìí tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run ń ṣe ni, ó fẹ́ lè máa sí ọmọ ìjọ tí kò ní ní mọ́tò tàbí tí kò ní nílé ní. Wọ́n á gbàdúrà wípé Ọlọ́run yóò túbọ̀ máa sọ agbára ìdọ̀tun. Wọ́n níbi tó ti mówó náà, ibẹ̀ náà kò ní dí, nítorí pé aláàánú mẹ̀kúnnù òun gan ló yẹ kí wọ́n máa pe Primate Babátúndé Elijah Ayọ̀délé táwọn ìjọ rẹ̀ ń pè ní Bàátúndé. Sẹ́yìn náà ti gbọ́ àbẹ́ẹ̀ tí gbọ́ tẹ́ ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí àwọn Òótú FM tó wà ní Ìkòròdú ní ìdíkọ̀ tó wà ní ìdíkọ̀ Salipis ní ọ̀nà Ìṣàwò ní ìpínlẹ̀ Èkó. Òun náà ni pé rédíò náà tó wà lórí ẹ̀rọ ayélujára ti wà ní orí rédíò náà táwọn èèyàn ń wò lórí Facebook àti YouTube pẹ̀lú Instagram àti TikTok. Ó ti wà lórí ìkànnà Base Radio báyìí. Ohun tí a gbọ́ ni pé ẹnjìníà tó bá wọn tó kinní ọ̀hún lọ́wọ́, ó sì ń tò lọ́wọ́, ó ń tò pọ̀ tí kinní ọ̀hún bá ti dọ̀bẹ̀. Gbogbo yín pátá lẹ̀ ó máa gbádùn Òótú FM lórí Base Radio. Bẹ́ẹ̀ sì wọ́n lórí Facebook, bẹ́ẹ̀ wọ́n ní TikTok àti Instagram àti YouTube, bẹ́ẹ̀ náà ẹ̀ tún máa wò ní Base Radio. Gẹ́gẹ́ bí olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò náà
olóyè Adéjọkẹ́ Balógun tó bá yí mọ̀ sí Òwútú ti sọ ó láwọn ti ń po kìíní ọ̀hún pọ̀ tó bá sì dọ̀bẹ̀ gbogbo ayé ni yóò gbọ́ nítorí pé Òwútú FM ó ti kọjá bẹ́ẹ̀ ní sáà tàwáyé. àyè ìjọba ìlọ fún gbẹ̀yìn tẹ́ ń fẹ́ràn dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ sí ń tẹ̀lé wa ìfẹ́ tí ẹni sí wa Ọlọ́run bá kò ní jẹ́ kí ìfẹ́ náà kó dópin nítorí tí mo tẹ fi ń ra dátà àbùdí báyìí nítorí kàmídà nítorí lọ́sà bẹ́ẹ̀ ni Ọlọ́run bá a máa bùkún yín ẹ kò ní mọ̀ sàlẹ̀ àpò bẹ́ẹ̀ ni ẹnu àpò yín yóò mọ̀ dẹ̀tí ni torí pé owó lẹ́mọ̀ mú jẹ́ bẹ́ẹ̀ àwa náà fẹ́ràn yín bẹ́ẹ̀ sì fẹ́ràn wa àwọn ò ní kú ẹ̀ ní òní kú gbogbo ìwúlọ̀ dẹ̀ wa ó dàbọ̀.